This guy man. Yeah, this an anniversary. Okay, one piece, but it's filled up. Can we go? No. We all want to be together. Okay, let's go. We are like 4 or 5. Stephen. Kí ló ṣẹlẹ̀ ṣe tún wẹ́ẹ̀dì ṣe ni owó fídíò yìí mo ní kí ni tí Eniola pẹ̀lú ọba wà yìí mo rí fídíò mo bá fẹ́ kọ́mẹ́ǹtì kí ni tí. Ṣé ẹ wá ní ọ̀gbìn mi ni náà fún mi balẹ̀ fún má pa mí. Wọ́n smash ìgbàjú kò sí mọ́tà tí ajọ́ wáyà. Round of applause for Sanoko Ayila, my brother. Toyin, thank you so much, my brother. Eniola Ajao, Olori. Where's the return, Sayemi? Where's Orisa? Where's Mr. Shafi? Mo má jẹ́ kí wọ́n rán mi létí tó ń dùn mí o. Torígbà náà la wà ní TTI tá ìṣe rálì. Ó ní ò jẹ́ kí ráyè wà níbi iṣẹ́ yẹn. Kò dẹ̀ bínú o. Inú èmi náà wá dùn láti wá fìfẹ́ wọn. Ìfẹ́ tó ní sí mi ní òjò bínú toró ti pè mí. Mi ìwà ráyè mo disappoint ẹ̀ ní. Not withstanding, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó ṣàṣeyọrí ẹ̀. Kí bá fẹ́ mi, mo wá kí tẹ̀lẹ̀, ọ̀rẹ́ mi ni tẹ̀lẹ̀ ó sí ní òmìnira ó ṣì lọ. Ta lè lè bá. Àwọn náà wá kí ẹ àwọn ọmọ ẹ. Èèyàn ọmọ gidi rè. Lóyìn gbà. Má wọrí. Ọmọ wa náà ni. Ẹjẹ́ àwọn bóyá fẹ́ kí mi. Wọ́n ní Toyin. Ìṣe Toyin. Ìṣe mọ̀ mí yìí. Ìṣẹ̀rí. Ẹ̀jẹ̀ ni ẹ ti. Yẹ́tí ní òtí ẹ̀kúrò mi tó wà ní ó ṣe àrà mọ́tò tuntun. Olówó tó mi ní nítorí kí. Ó wà kẹ́rì. Èmi wá kí láti ìyá ẹ̀wọ̀n lè lọ. Kẹ́rì wọn. Lẹ́yìn kan rí wọn kí wọ́n kú wa lọ. Applause for my mother. Please come forward. Thank you so much. A round of applause for our beautiful sister here. Thank you. And I want to really appreciate all the filmmakers in the building. Thank you. I don't want to be mentioning names. Thank you so much. Toyin and please, Eniola, thank you so much. That's our crew in the building. Thank you so much. Please, all the crew should come out, please. All the cast and crew, please come out. Ọ̀pọ̀lọpọ̀ wípé at last wọ́n ti ń fún Epic Yorùbá ní recognition to deserve for the longest, yeah. And gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, a win for one is a win for all. It's a big win for the industry that at last we'll sit and watch epic movies in the cinemas. To Uncle Kulia Fola and Toyin Abraham, and now Uncle Odun Lade Adekola, and my friend Itele is also coming with a banger. So I can't wait. It's quite a win, and I'm excited, and I can't wait to see all of these great movies, especially Orisa tonight. Wow. Okay, without wasting time. Okay. You don't go by yourself, Abu. Very good. Alright, now, to make it easier now. Oh,